òwúrọ̀ lọ́jọ́ má jalè má ṣọ̀lẹ má borúkọ ẹbí jẹ́. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Bó di jọjọ kan, bó di jọjọ kan, ajá sọ pé olú òní márúwá ó ṣe nìyàn. Olú òní márúwá ó ṣe nìyàn. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ọmọ yìnyẹn wọ́n máa fi nǹkan kan lọ nǹkan tó dáa ni o, bí nǹkan yẹn bí oyè ó dẹ̀ ní ṣe pẹ̀lú ìlú tá a wà yìí. Tá bá ti wá fi nǹkan yẹn lọ wọ́n ẹ sọ pé kán gbà o, kán fayọ̀ gbà, kán welcome ìkẹyìn náà dẹ̀ support wọn. Ọjọ́ kò ṣe o, ìyá mi ti já. Kò ṣe. Mọ́mì tó tún wá dàbí rẹ̀ ní wípé bóyá ẹ̀yin tàbí dádì ẹ nídìí àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta kẹ́bí páàkì kan yẹn nítorí pé orí àpèsè orí ọmọ yẹn. Àdìjọ máa gba àwẹ̀ yẹn ni because àdìjọ bí mi. Ọjọ́ mẹ́ta. Ẹ jọ o. Kí ló ló bá tún fún àlùkò àtẹgbẹ́ra tí mo gba méje tí kò léwọ̀. Èmi náà gba méje. Kò léwọ̀. Ẹ wò ó. Ìbéèrè náà ní láìsí àwẹ̀ àti àdúrà. Àdúrà lè gbà. Bẹ́ẹ̀ náà ni Bíbélì tún sọ fún wa pé ohun tó dáa. Ó fà àdúrà. Ètò tó kú dẹ́ ká. Ó tún fẹ́ àdúrà. Àdúrà wa gbà lórúkọ Jésù. Ẹ ṣeun gan. Ẹ̀jẹ̀ ló ń lágbára náà. Ọkàn wa náà. Mi ò kí ṣàlejò mọ́ mi, onílé ni mí. Kẹ̀rẹ́ wá bí ká. Àwa lọ. Mo kì í ṣàlejò. Abọ́lọ́ yín sọ̀rọ̀ báyìí náà, but ó mọ olú náà, olú onímárúwá. Òní ló ń ṣe òtẹ́lẹ̀, jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé. Tó fẹ́ kó lọ́mú lára ni. Wọ́n dé bẹ́ẹ̀ o, ọ̀rẹ́. Fúnkẹ́ torí àtẹnujẹ. Olú onímárúwá o, ẹ fẹsẹ̀ o, ó fẹ́ ṣe òtẹ́ẹ̀lì o, ìwọ́n dẹ̀ fẹ́ lọ síbẹ̀ ó fẹ́ lọ ṣàtẹnujẹ. Ṣé o mọ nǹkan tó fi pilẹ̀ ọ̀rọ̀ ẹ̀? Ṣé o mọ nǹkan tí olú onímárúwá fi pilẹ̀ ọ̀rọ̀? Ṣé ìwọ fi ìpè márúwá tó ń gùn yẹn, òun ló fi kọ́lé? Ló fi ń ṣí hòtẹ́ẹ̀lì, ló tún fi kọ́ àwọn companies ńláńlá yẹn. Ṣé òun ló fi ní gbogbo nǹkan tó níyẹn? Jẹ́ kí mi bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. Sórí àpèjẹ tó pè yín fún lé nìyẹn. Ó fẹ́ lo Isaac gbogbo yín ní kọ̀ọ̀kan báyìí. Isaac yín ló fẹ́ lò. Mi bá advice ẹ kó má lọ o. Gbọ́ òótọ́ ọ̀rọ̀ tẹ́mi ń bẹ̀ sọ. Má lọ síbẹ̀. Lórí wọ́n fẹ́ lo Isaac yín ni. Bísí, ìwọ náà wà náà àwọn tó ń sọ̀sọ́kùsọ kiri ìgboro. Ẹ̀dákẹ́dá tí ó bá ní òrìṣà tí wọ́n ń fi ẹ̀kọ́ bọ nílé, irú ẹni bẹ́ẹ̀ kì í bá wọn bínú alágbàdo. Èmi ló pòwe fún yẹn. Abeg. Adé máa bá yín sọ ẹ̀ ní gbọ́. Wo èmi ti sọ tèmi fún ẹ tó bá ṣẹlẹ̀ tán. Ẹ máa láàfin àyàngbúrè. Èmi náà ti fẹ́ kúrò nílé. Ẹ má wulẹ̀ yà ní bòbè apáde náà hùn. Ẹ má lọ. Ẹ burú. Iye ṣe ń bì. Iye ṣe ń bì. Ọlọ́run rẹ̀ fọ́ sí nǹkan ń wá rí ń gbọ́. Wọ́n mi ṣe ń wá yìí. Róòkọ̀ dẹ́dẹ́ kó ro dúdú kó bá lè ṣe ìyàwó ọmọ nẹ́ni wàá sọ mí fàgbà tó kẹ́ o wàá sì mí débi kan máa dẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn ráṣọ ènìyàn. Èsì wa ọba wa Kàfírù Ṣótóbi òun rẹ̀ ń fọlújọ́yè nẹ́ni. Olúwèsì. Olódù Odùsọ̀yà. Ó ní márúwá. Bẹ́ẹ̀ni. Kí ọmọ yẹn sọ ọmọlúwàbí àṣùgbọ́n wò ṣẹ̀mí. Kó lè bi tó kẹ́ ṣe ń sọ̀rọ̀ rẹ̀ mi fọ omi ṣe dáadáa róhun. Èyẹ kí irú rẹ̀ máa jóyè ní kí n má sì níbẹ̀. Má bínú ṣùgbọ́n èmi náà kọ́ wò fọ́ kí n máa fọ èèyàn kan tún mi kérò lọ láti bo obìnrin náà ní èrò ti pọ̀ jù náà fi èrò tó ẹ mọ orúkọ yẹn lọ fi jẹ ni. Orúkọ yẹn. Ọmọ múlẹ́rọ̀ 1 ti Ìkòròdú kingdom gbogbo Ìkòròdú pátápátá dédé Ìkòròdú láti lé dọ́kọ ọmọ múlẹ́rọ̀ ń wà. Ọmọ ẹ̀ṣọ́ ọmọlúwàbí. Dédé Ìkòròdú. Pátápátá. Oyè àmọ́rí. Ẹni ṣẹ́kù nágbára Ọlọ́run. Ìwúlẹ̀kẹ́ oyè náà ní gbóná mọ́ náà.
Federal ṣe bí wọn mọ̀ bá sọ̀rọ̀. Federal dá mi lóhùn náà owó jẹ mi dà. Kí ni problem wọ ọmọbìnrin yìí náà? Owó jẹ mi dà náà. Mo ní kò máa ń lọ lé àbí kò dúró dé mi kò sọ kọ̀ọ̀kan mi. Àwọn dúró yẹn ní òwò mi lọ sílé. Ẹ̀sọ́ fẹ́ tọ́ ọmọ mi lápò gbà tí mi ti rẹ̀ ó sì máa lọ. Àwọn wẹ̀rẹ̀ tó bá mi. Wọ́n kó sí lọ́jọ́ ẹjẹ́ ń pẹ́ lọ́jọ́. Ẹ kó sí ibẹ̀ṣẹ̀ jáwọ́ lẹ́jọ́. Maruwa jare ibẹ̀ṣẹ̀ ibẹ̀ sí ẹ̀ mo ní kò máa lọ lẹ́jọ́. Ibẹ̀ṣẹ̀ Federal fún mi lówó oúnjẹ. ó jẹ́ ibẹ̀ṣẹ̀ owó dé ibẹ̀ṣẹ̀. Ọ̀rẹ́ ti yé mi bó ṣe wà yẹn. O ti gbọ́ wọ́n ti ròyìn ẹ fún mi. Mo dẹ̀ ti mọ̀ pé bóyá máa ń ṣe nìyẹn. Èmi náà dẹ̀ ti mọ̀ pé yàn bó ṣe ti ṣe bí. Ìwọ ẹ̀gbọ́n òdù bíi ti bàbá Sàláyà ó ti yẹ. Mo bá padà mú ẹ ṣó ti gbọ́. Deborah ìwọ. Máa mú ẹ. Èèyàn yìí lẹ́yìn ti yé mi mọ̀ pé yàn rà dáadáa. Jọ Federal bàbá mi jà tíkẹ́ẹ̀tì. Owó dé ibẹ̀ṣẹ̀. Agbani jọba bàbá wọn tíkẹ́ẹ̀tì fi ṣe. Ọlọ́dẹ mi jà. Ìwọ. Àbúrò sí ẹ̀rọ. Ọgbẹ́ni owó jẹ kẹ́. Olúwa. Ìwọ. Owó dé ibẹ̀ṣẹ̀. Ajígbọ́wọ̀ fọ̀ lẹ́yìn tó fi sùn lé lórí. Àyípadà ní gbẹ̀gbẹ̀ ipò. Ọmọ ń sunkún ọ̀wá kú, àkárìgbò ń sunkún ọ̀wá nù. Ìyá ní bísà ọ̀bá fọ́, òun ó ṣe iṣu mi ìbọn lóko. Ológun máa wógun, ọlọ́gbọ̀n wọ́gbọ̀n, ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣoṣo báyìí lálágídí máa sọ tó máa fi ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀. Tíṣu bá wá ní àti ẹ̀sìn kò léwọ̀ tí yàn wá dájú rẹ̀ ń sùn. Ọ̀rọ̀ ojú Federal tí mo bá jọ sí. Tí mo lọ fún àwọn òní tẹ̀sí. Àsìkò tí wọ́n tọ́ sí àti tí mo fẹ́ tẹ̀ sí. Ìdí rẹ̀ tí mo fi pè é. Ó yẹ òkú mọ́ mi lọ́wọ́ àjẹ́kù. Oúnjẹ ló ní wá dúró dé òun bí báyìí. Tó bá dé ìsìn wọn máa fún mi lẹ́sìkìsì. Ọ̀ṣọ́ ti jà ọ̀run dọ̀fà. Àkàdàgbò san lẹ́yìn odògọ́. Ìdààmú bá gbẹ wàhálà bèbè o. Ikú ti pọ̀ lẹ́rù. Ó dọwọ́ rẹ o, dẹ́ẹ̀dẹ́ mi àwọ̀ ẹ o, báwọn ègún ṣe wí lò ó, olùmọ̀ràn mi ò yẹ, kọ́ ṣọ́ra rẹ o, etí ń ta mí o. Olúwo Olúwo ẹ wo ọ̀rọ̀ tí mo bá wá kì í ṣe tó bóyá tó jẹ èmi àti ojú Federal ó ní tá a rí kọ́tọ́ nípa wájú kọjá pé àbálábì là ń lọ ni àmọ́ tó máa ṣe fún wa o àbálábì wọn kì í fún wọn rí ifá kì í purọ́ ifá kì í ṣe kì ṣùgbọ́n ìjẹ́ gbé fún mi kò dáa o ó yẹ mí o. Orúkọ wo ni wọ́n jẹ́ olówó Èkó ni ṣé mo ṣàlàyé fún yín ẹ̀yin ni mo fẹ́ ayélujára ti. Ó fẹ́ kí n fọwọ́ ara mi kí n fi ṣe ara mi. Báwo. Ó fẹ́ sọ mí di àtìkára rẹ̀ pẹ́rẹ́ kí fọwọ́ ara ẹ̀ para rẹ̀ fúnra rẹ̀. Gègé délẹ̀ fẹ́ gbà pátápátá ra fún yín. Wọ́n wù mí ẹbu mo gbélé ọlọ́ ẹbu. Olú bọ́ sí àyín ọmọ pátápọ̀ fún ọ ni gbogbo ètò ọlọ́run yóò kéré olórí rẹ̀ yóò fún ọ báyìí. Bàbá pẹ̀lú gbogbo eléyìí tẹ̀sí jẹjẹjẹ láti mú ohun tẹ̀sí gbogbo ẹ̀ ní ọ̀rọ̀. Àwọn olórí rẹ̀ rẹ̀ eléyìí láàfi olú lékèrè eléyìí láàfi gbé gbogbo nǹkan tó kù lé ọ lórí. Ọ̀rọ̀ máa sọ ọ́ èrò ní gangan ìgangan ọmọrún ààrẹ ní máa sọ lórúkọ tí à ń payé èrò gbọ̀ngàn lórúkọ tí à ń pèsè ọ̀dàrà ìgangan ọmọ lórúkọ tí à ń pè yàn mí àjẹ́ ẹ parapọ̀ lónìí o Olú kọ́wọ́ má ká o ẹnikẹ́ni èèyàn kéèyàn tàbí inú obìnrin tàbí tó gbọ̀nà rà kan wáyé tó bá ní wọ́n fẹ́ pa òun Olú tó ní òun fẹ́ pa ìwọ Olú ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ní òun fẹ́ pa ìwọ Olú kó fọwọ́ ara rẹ̀ kó fi ṣe ra rẹ̀ láti ká lára ẹ̀ para ẹ̀ nípa ọwọ́ ara rẹ̀ para ẹ̀ fúnra ẹ̀ ẹnikẹ́ni tó bá ní òun ó pa á kó para ẹ̀.
alágadá lórúkọ tí à ń payé arabata sí lórúkọ tí à ń pelẹ̀ bá a fẹ̀ fún fáyé ara yáyá gágágá bá bẹ̀rẹ̀ dìde rẹ̀ la pèsèpèsè bá ṣépèsè ogun ara ogun àlẹ́ mọ́ ọ̀nẹ́fẹ̀ ló bí àtẹ̀pẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ní òun ó pọ̀ ó tẹ̀lé ìpẹ́ ó tẹ̀lé ìpẹ́ ó ṣe lónìí òun yóò pẹ́ tẹ́ máa tẹsẹ̀ mọ́lẹ̀ ó ṣe lónìí òun yóò pẹ́ yóò pa rẹ̀ àjẹ́ lónìí òun yóò pẹ́ yóò pa rẹ̀ alẹ́ bọ́lógún tó lónìí òun yóò pẹ́ yóò pa rẹ̀ yóò ṣe rínu yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ṣíṣẹ́ ti ṣẹṣẹ́rẹ́ agbáwọ̀ ní tèèkàn téèyàn kan bá gẹrun òrìgì àgbà gbálẹ́múndà tiẹ̀ lójú bẹ̀ lóde ọ̀wọ́lé ó ti dọkùnrin máa wá lọ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá dùkú rẹ yóò wọ́n. olúwo mò ń dẹ ọ. ẹyin rè pa ojú fẹ́dírà. bẹ́ẹ̀ ni oko bá gí sẹ́yìn bọ́ ń gbélé lọ́wọ́ oko tá a bá sọ fún gbọdọ̀ pé ń sọmọ́ ni ẹ rí pé ìkàlẹ̀ yìí. bá tó sẹ́ńdà. bí wọ́n bá ti lè jáwọ́ ọ̀ ní jásẹ̀ àmọ́ tí wọ́n bá jáwọ́ ọ̀ jásẹ̀. olúwo mo ti jáwọ́ mo jáwọ́ mo jásẹ̀ o kọ́ mo ti jáwọ́ mo jásẹ̀ o. ìkà òsùn ọ̀hún ó ti gbọ́ oore lè ní í ṣe ni èyí ṣèkà o. ẹjọ torí Ọlọ́run wọ́n ẹ má bínú oore lè ní í ṣèkà. ẹ ṣe rí ojú fẹ́dírà náà rè pé ká. àwọn púpọ̀ yìí ti fẹ́ máa jẹ́ kí iṣẹ́ yìí sùn mí ṣé báyìí pé kò ṣàwọn ta ti máa dé for the past 5 or 6 years láti 3 weeks ní èrè kan wá sanwó mo ṣàfàgídé lọ káwọn ọmọ wọn tẹ̀ sí wá fún mi lówó jẹ́ bọ́bí sákàlẹ̀ jẹ́ òtí fún mi wọ́n dẹ̀ délé ni wọ́n tún fẹ́ máa fún mi ní excuse wọ́n ní wájú jẹ́ àwọn ọ̀dà tó bá dé ìyàwó àti ìyàwó kan tó bá dé. òfin tí mo fún ló ń tẹ̀lé mo lè kí n láì kí n give order kí n tún máa dá sọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀yin ẹ̀ wò for the past 5 years làwọn àti yín ti jọ ń ṣe bọ̀ why now bí ẹgbẹ́ wa fi ṣe gbogbo lẹ́yìn sí i. ẹ̀yin náà kú mọ̀ pé ó wà ní èmi àti ìdíjọ́ ń jẹ́ ẹ̀dí kó ìsọ̀nù ẹ̀ MARUWA ẹ̀ fún mi tí ó dẹ̀ sí ìrọ̀rùn tó ṣẹlẹ̀ mo lè rẹ́mi tó wò mí déédéé bẹ́ẹ̀ ká ń mú wòlé kan tí mo lọ gbà òun ló fẹ́ kọ́ṣẹ́ yìí ẹ̀dùn tó lọ lọ́hùn ọgọ́ sí ẹ̀fún mi last chance màá rí dì mí méjì ẹ̀dẹ̀ jọ ẹ̀ tó wá gbọ́n kankan ṣe rí ọmọṣẹ́ yìí in fact ẹ̀yin ò ilé mo lẹ́yìn jáde lọ tẹ́gbẹ́ mọ́ yín sọ̀rọ̀ sí mi kò tí ẹ̀ fún mi lọ́wọ́ rárá kò respect ní ìṣẹ́jú kan. ìsàkàlẹ̀ jàǹyé máìdì iṣẹ́ mi ni mò ń ṣe má sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn náà. ṣé wọ́n gẹ ẹ tó fi ẹsẹ̀ nu iṣẹ́ ló wà lórí ìjókòó. kò má tà mí ni mo mọ nǹkan tí mo ṣe tí n bá ṣẹ́ mi ṣọ́ọ̀gá mi ò lè gba ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń sọ̀rọ̀ sí mi. Secretary mo fẹ́ kó fún wọn ní last chance nísìnyí Mr. Kalẹ̀ ṣe rí tí ò bá sí orúkọ mi àti dídí tó ti jáde mo mọ̀ nǹkan tó yẹ kí n ṣe fún mi mo láìpẹ́ àwọn nǹkan tí ohun ọ̀rẹ́ gbà tó yẹ kó yá èèyàn lójú àná tó bá káwọn ọmọ kan lẹ́dẹ̀ tí mi lọ́wọ́ ń sìn pé wọ́n fún yín problem bóyá kẹ́ quit for some times. Deadline. Fún wọn ní next week. Next week. Which day next week, Mr. Kalejai? Ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín máa ṣe bẹ́ẹ̀ sọ pé wọ́n wí ilé fún mi God will take control check it out ẹjọ́ ẹ má bínú sí mi lágbára Ọlọ́run màá rí ìdí ìwé jù ṣẹ́gun. Okay, no problem. Take care of the rest. Ẹ ṣe ẹjọ́ ẹ̀ tẹ́ bá mi sọ fún gbogbo bó ṣe máa ń ṣe síbi tí bá ń wá ẹ̀mí láìka rárá ẹjọ́ nítorí Ọlọ́run bá mi wọ̀n ẹ̀. No, kò rúbù sí yín sẹ́ ẹ̀yin náà jẹ́ bí ẹ̀sìn. ní MARUWA ó ṣe nìyàn olú ní MARUWA ó ṣe nìyàn. wọ́n máa bá yọ wọ́n yọ ní bàbá. mo bá dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ mo bá yọ máa pè é padà máa pè é. báwo ni ayọ̀ ni o ìdùnnú ṣubú láyọ̀ olú ní MARUWA òun náà ló wọlé election tó ń ṣe yìí ó ti wọlé kí ni wọ́n expect yes téèyàn bá ń ṣe dáadáa kò sí ọgbọ́n kó má gba ẹ̀sọ́ dáadáa tó bá wà ní gáràjì bó jẹ́ gáràjì MARUWA ló wà bó jẹ́ tọ̀kadà bó jẹ́ gáràjì mọ́tò ló wà bó jẹ́ ọ́fíìsì ló wà bó jẹ́ ibí yìí ló wà kò sí ìwọ ṣáà máa ṣe dáadáa kò sọ́gbọ́n kí dáadáa ẹ̀ kó má gbé ẹ̀ ó ti wọlé election sí
I'm very grateful. Ó ti ẹ̀ fi hàn lóhùn ẹ̀ tó wà òkè. Ó máa wà òkè ní ọkọ mi. Wo mi níṣòro bẹ́ẹ̀ sí ẹ̀kọ́. Báwo ló tutù lọ́wọ́?